Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kristi l'Ondo àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yípadà, Fáṣọ̀nà Victor, Ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ti ọjọ́ tòní, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àti agbára. Ẹ̀yin ni Ọlọ́run wa tó ń fìmọ́lẹ̀ bora bí aṣọ. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìwàláyìn lórí ayé wa lónìí. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, kẹ́sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn. Lórúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún aláìlópin tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run Ẹlẹ́dàá wa. Lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sí ètò yín Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A sì fògo fún Ọlọ́run fún ìwàláàyè rẹ̀ lórí ayé wa lónìí àti ọwọ́ ìbùkún rẹ̀ èyí tí a ń rí gbà lọ́jọ́ gbogbo. A sì tún fi wákàtí yìí kí àwọn ènìyàn wa tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ nílé. A mọ̀ pé àlàáfíà Ọlọ́run lẹ́wà. Àlàáfíà Ọlọ́run tó ju tí ayé ń fi fúnni tí ayé sì ń gbà padà lọ yóò di mímọ̀ lórí ayé yín. Ọlọ́run yóò sì máa wà pẹ̀lú yín síwájú àti síwájú sí i. Tẹ́ ẹ bá nígbàgbé, à ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ nípa èso ti ẹ̀mí. Lónìí, pẹ̀lú oore ọ̀fẹ́ àti agbára Ọlọ́run, a ó parí ẹ̀kọ́ èso ti ẹ̀mí tá à ń bá lọ. A fẹ́ wo apá kẹta ẹ̀kọ́ yìí, èso ti ẹ̀mí, apá ìkẹta. Ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, a ti gbé àlàyé ẹ̀kọ́ kalẹ̀ nípa èso tẹ̀mí, èyí tí ó gbọ́dọ̀ jẹyọ ní ìgbà tí ènìyàn bá gba ẹ̀mí Ọlọ́run, ní ìgbà tí èèyàn bá gbé ìgbésẹ̀ ìgbàlà. Ní ìgbà wo lèèyàn gba ẹ̀mí Ọlọ́run sínú ayé rẹ̀? Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì, àríkà ní Ìṣe Àpọ́sítélì orí kejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ 38, Act 2:38, pé Pétérù wí fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, èyí ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ohun tí a rí kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Ní ìgbà tí èèyàn bá kúrò nínú ìbáptisí, ẹ̀mí Ọlọ́run yóò dé gẹ́gẹ́ bí èdìdì, gẹ́gẹ́ bí ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn ọkàn tó ṣetán láti bá Ọlọ́run rìn nínú ìgbàgbọ́ àti nínú ìgbọràn sí àṣẹ ètò ìgbàlà Ọlọ́run. Bí èèyàn ṣe ń dàgbà nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú ìsìn mímọ́ ti Kristi, ní ìgbà náà ni àwọn ẹ̀mí yìí, èso ẹ̀mí yóò máa sú jáde, yóò máa jẹ jáde nínú ìgbé ayé wa. Yóò máa jẹ jáde àkọ́kọ́ pẹ̀lú ìfẹ́, yóò máa jẹ jáde pẹ̀lú ayọ̀, yóò máa jẹ jáde pẹ̀lú àlàáfíà, yóò máa jẹ jáde pẹ̀lú ìwà pẹ̀lẹ́, ìpamọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ní gẹ́gẹ́ bí ohun tá a nínú ìwé Gàlátíà orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 22 sísàlẹ̀. Ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn, à ń gbé àwọn èso tẹ̀mí yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan. Àwọn ohun tí Ọlọ́run sì tún kọ́ wa pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run nípa àwọn èso tẹ̀mí kọ̀ọ̀kan yìí. Fún bí nígbà tá a kíyèsí ọ̀sẹ̀ tó kọjá lọ, a ti gbé àwọn èso ẹ̀mí, a ti gbé wọn yẹ̀wò, a sì ti sọ̀rọ̀ nípa ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore àti ìgbàgbọ́.
Lónìí a fẹ́ wo àwọn èso tẹ̀mí tó kù tí a fi kẹ́sẹ̀ ẹ̀kọ́ yìí nílẹ̀, tí ń ṣe èso ti ẹ̀mí apá kẹta. Mo fẹ́ ka kíyèsí ìwé Gàlátíà orí 5 nígbà tá a wo láti ẹsẹ̀ 23, Galatians 5:23, ká gbọ́ ohun tí Ọlọ́run sọ fún wa níbẹ̀. Ó ní ìwà tútù àti ìkóra ẹni ní ìjánu, òfin kan kò lòdì sí irú wọn ni. So a fẹ́ gbé ìwà tútù àti ìkóra ẹni ní ìjánu, a fẹ́ gbé wò, a fẹ́ wo ohun tí Ọlọ́run sọ nípa rẹ̀ ní àwọn ẹsẹ̀ Bíbélì mìíràn, kí a sì jẹ́ kí a mọ̀ pé àwọn èso yìí òun ni yóò bú jáde nínú wa ní ìgbà tí a bá fi Kristi tí ń ṣe olùgbàlà àti olùràpadà wa, tá a bá fi ṣe ìgbẹ́kẹ̀lé wa, tá a sì ṣetán láti tẹ̀lé ọ̀rọ̀ tí ó ti gbé kalẹ̀ fún wa. Kí a tó tẹ̀síwájú láti máa wò wọ́n ní ẹ̀kọ̀ọ̀kan, mo fẹ́ ka kíyèsí ìwé Gàlátíà orí 5 nígbà tá a wo ẹsẹ̀ 24, ẹsẹ̀ 24, Galatians 5:24, kí ni Bíbélì sọ? Ó ní àwọn tí ń ṣe ti Kristi Jésù ti kan ara mọ́ àgbélébù ti ohun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. Bí àwa sì wà láàyè nípa ti ẹ̀mí, ẹ jẹ́ kí a máa rìn nípa ti ẹ̀mí. Ẹ wo 26, ó ní ẹ má ṣe jẹ́ kí a máa ṣògo asán, kí a máa mú ọmọnìkejì wa bínú, kí a sì má ṣe ìlara ọmọnìkejì wa. Nígbà tá a kíyèsí ìwé Gàlátíà orí 5, nígbà tá a wo láti ẹsẹ̀ 24, ó fi hàn wá ń bẹ̀ pé ó ní àwọn tí ń ṣe ti Kristi ti kan ara mọ́ àgbélébù. Tẹ́ bá kíyèsí, fún bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, a gbé ẹ̀kọ́ kalẹ̀ nípa àwọn iṣẹ́ ti ara. Ohun tí ó lè ràn wá lọ́wọ́ jùlọ láti lè kan ara mọ́ àgbélébù, iṣẹ́ tara mọ́ àgbélébù, ó ní kí a gba ẹ̀mí Ọlọ́run láàyè láti so èso nínú wa. Ní ìgbà yìí la ó kan gbogbo iṣẹ́ tara, la ó kan mọ́ àgbélébù. Ó ní àwọn tí ń ṣe ti Kristi ti kan ara mọ́ àgbélébù ti ohun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. So bí ènìyàn bá ń bẹ nínú Kristi, tó sì ń ṣàfẹ́rí Kristi, tó sì fẹ́ ní ìmọ̀ Kristi, tó fẹ́ dó nínú ọ̀rọ̀ Kristi, tó sì fẹ́ máa rìn bí Kristi ti ń rìn, a kan ara mọ́ àgbélébù. Gbogbo iṣẹ́ tara tàrí nínú ìwé Gàlátíà orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 19 sísàlẹ̀, a kàn mọ́ àgbélébù, a kàn mọ́ àgbélébù. Tẹ́ bá wo ìwé Gàlátíà orí 2 ẹsẹ̀ 20, ó ní a ti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú Kristi. Ó ní ìgbé ayé Pọ́ọ̀lù ní ìgbé ayé tó ń gbé kì í ṣe ìgbé ayé nípa tara, ṣùgbọ́n nípa ti ẹ̀mí Ọlọ́run tó fi ẹ̀jẹ̀ ara rẹ̀, tó fi agbára rẹ̀ ra òun padà. So bí a bá wà nípa tẹ̀mí, a ò ní mú ìfẹ́ àti ìfẹ́kúfẹ̀ẹ́ ara ṣẹ. Ìdí ẹ̀ ló fi jẹ́ pé ní ìgbà náà la ó fi ààyè sílẹ̀ kí èso ẹ̀mí kó jẹ jáde nínú wa, tí ò ní máa bí iṣẹ́ ti ara nígbà gbogbo, lọ́nà gbogbo àti nínú gbogbo nínú wa. Òun la mú wa lọ sínú ẹ̀kọ́ tá a fẹ́ gbéyẹ̀wò lónìí nípa kí ni Ọlọ́run kọ́ wa nípa ìwà tútù àti ìkóra ẹni ní ìjánu. Bí ènìyàn bá ní òun jẹ́ Kírísítẹ́nì olóòótọ́ tí ò ní ìwà tútù, a fẹ́ sọ pé irú Kírísítẹ́nì bẹ́ẹ̀ kò tí ì gba ẹ̀mí Ọlọ́run láàyè láti ṣiṣẹ́. Ìwà tútù jẹ́ ìpéye, sùúrù, ìwà pẹ̀lẹ́ àti ìtẹríba. Ìwà tútù jẹ́ ìpéye, sùúrù, ìwà pẹ̀lẹ́ àti ìtẹríba. Èyí tó túmọ̀ sí pé ẹ̀mí ìtẹríba, ẹni tó bá ní ẹ̀mí ìwà tútù
á jẹ́ni tá a bọlá fún ọ̀rọ̀ mímọ́ Olúwa ní gbogbo ìgbà, á jẹ́ni tó wà lábẹ́ ìtọ́ni àti àṣẹ Kristi, torí pé Kristi ni orísun ìgbàlà wa, Kristi ni ìdáǹdè wa, Kristi ni orí fún ìjọ, Kristi ni ohun gbogbo nínú gbogbo fún ìjọ. Bí ènìyàn bá ní ẹ̀mí ìwà tútù, á wà lábẹ́ ìtọ́ni Kristi, á wà lábẹ́ ìtọ́ni ọ̀rọ̀ mímọ́ Olúwa, á wà lábẹ́ ẹ̀kọ́ Kristi. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 1 ó ní bí a bá ti jí dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rẹ̀ ohun tí ń bẹ lókè, níbi tí Kristi gbé jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run. Bí a bá ní ẹ̀mí ìwà tútù tó bá jẹ jáde nínú wa, ẹ̀mí Ọlọ́run ló jẹ jáde nínú wa. Tẹ́ bá kíyèsí Bíbélì, kókó ẹ̀kọ́ tá à ń kọ́ òun ni èso. Tẹ́ bá wò dáadáa, fruit of the spirit, èso ti ẹ̀mí. Bí ènìyàn bá ní ẹ̀mí Ọlọ́run alààyè ní tòótọ́, gbogbo ìwà yìí tá a rí ìkan ni wọ́n, yóò sì máa jẹ jáde ní ìgbàkúgbà tí a bá ti nílò wọn gẹ́gẹ́ bí Kristẹni. So ìwà tútù ó jẹ́ àkójọpọ̀ sùúrù, ìwà pẹ̀lẹ́ àti ìtẹríba. Kí ènìyàn wà lábẹ́ ìtọ́ni Ọlọ́run, abẹ́ ìdarí ẹ̀kọ́ Kristi àti abẹ́ ìtọ́ni òfin tàbí àṣẹ tó ní nǹkan ṣe pẹ̀lú ti Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá ní ẹ̀mí ìtẹríba á jẹ́ tó kún fún sùúrù àti ìwà pẹ̀lẹ́, á sì jẹ́ ẹni tí ó ní okun nínú, inner strength, láti ṣe ìfẹ́ Ọlọ́run. Bí ènìyàn bá jẹ́ ẹni tó ní ìwà tútù, á mú ìsọ̀rọ̀ sí rẹ̀ kó máa jẹ́ ìwà tútù, kó jẹ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́. Á jẹ́ kí ìsọ̀rọ̀ sí rẹ̀ jẹ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́. Bí ó bá bá ẹni tó ní ohùn líle sọ̀rọ̀, ẹni ẹ̀ yóò kọ́ láti ní ohùn pẹ̀lẹ́, ohùn ìwà tútù. Tí nǹkan bá tútù, á máa tuni lára. Bí ènìyàn bá ní ọ̀rọ̀ tútù lẹ́nu, á máa jẹ́ kí ọkàn kó wà ní ìrẹ̀lẹ̀. So Ọlọ́run béèrè ìwà tútù ní ọwọ́ wa. Ìwà tútù ní ìgbà tí èdè àìyedè bá dé, conflict, forbearance in conflict. Ìwà tútù tó nìkan ṣe pẹ̀lú ìdarí, humility in leadership. Ìwà tútù ní gbígba òfin Ọlọ́run tàbí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, acceptance of God's will. Bí ènìyàn bá ní ìwà tútù, kò ní nira láti gba ohun tí Ọlọ́run sọ pé ọ̀rọ̀ Ọlọ́run nìyí. Kò ní nira láti mọ ẹ̀mí Kristi yàtọ̀. Kò ní nira láti mọ ẹ̀kọ́ Kristi yàtọ̀ sí ẹ̀kọ́ tí ń bẹ nínú ayé tí ń ṣe ẹ̀kọ́ àwọn ènìyàn. Kò ní nira láti mọ ìsìn Ọlọ́run yàtọ̀ sí ìsìn tá a gbé àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Lótìítọ́, bí ènìyàn bá ní ẹ̀mí ìwà tútù, á máa gba ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kò ní gbà á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ènìyàn. Kò ní ka ọ̀rọ̀ ènìyàn sí, bí kò ṣe fi hàn mí níbi tí ó wà nínú Bíbélì. Show me book, chapter and verse. Bí èèyàn bá lẹ́mìí tútù, thus says the Lord, ohun tó Olúwa wí nìkan la máa ṣàkóso ọkàn rẹ̀. So ẹ̀yin ènìyàn wa nílé, Ọlọ́run béèrè ìwà tútù lọ́wọ́ wa. Ká jẹ́ oníwà tútù ní ìgbà tí èdè àìyedè bá dé. Ká jẹ́ oníwà tútù tá a bá wà nípò ìdarí. Ká jẹ́ oníwà tútù ní gbígba ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ilé gbọ́dọ̀ yé wa. Ní gbogbo ìgbà l'Ọlọ́run fẹ́ ẹni tó bá ní ẹ̀mí tútù, Ọlọ́run á fẹ́ máa bá a lò, á fẹ́ máa darí rẹ̀, á sì fẹ́ máa tọ́ nínú gbogbo. A gbọ́dọ̀ kún fún ìwà tútù. Ìwà tútù yìí ó wá jẹ́ èso ti ẹ̀mí, èyí tí yóò bú jáde nínú wa tá a bá gbẹ̀mí Ọlọ́run láàyè láti tọ́ wa, láti kọ́ wa àti láti darí wa.
bàbá dẹ̀ gbẹ̀mí Ọlọ́run láàyè, ẹ̀mí Ọlọ́run ò kì í ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. The Holy Spirit does not do contrary to the word of God. Ẹ̀mí Ọlọ́run kì í ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí ẹ̀mí Ọlọ́run bá sọ á fi ìdí ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. A gbọ́dọ̀ kún fún ìwà tútù. A gbọ́dọ̀ kún fún ìwà pẹ̀lẹ́ gẹ́gẹ́ bí èèyàn tí ó ń fẹ́ láti ṣàfẹ́rí Ọlọ́run àti láti ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Tá a bá sì ti kún fún ìwà tútù, ó túmọ̀ sí pé a ti ń so èso tẹ̀mí. Ìyẹn fi hàn pé ẹ̀mí Ọlọ́run ń gbénu wa. Bí ẹ̀mí Ọlọ́run bá ń gbénu wa, a ó tètè ní òye ìfẹ́ Ọlọ́run. A sì mọ̀ bá a ṣe máa bá Ọlọ́run rìn nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì. A gbọ́dọ̀ jẹ́ oníwà tútù nínú ohun gbogbo. Gẹ́gẹ́ bí a ti gbé kalẹ̀ pé a gbọ́dọ̀ jẹ́ oníwà tútù ní ìgbà tí èdè àìyedè bá dé. A gbọ́dọ̀ jẹ́ oníwà tútù nínú ìdarí. Tá a bá wà nínú ipò ìdarí, a gbọ́dọ̀ lẹ́mìí tútù. A gbọ́dọ̀ jẹ́ oníwà tútù nípa pé ká gba òfin Ọlọ́run tàbí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló pera ẹ̀ ní Kírísítẹ́nì lónìí, ṣùgbọ́n wọn ò ní ẹ̀mí tútù láti gba ọ̀rọ̀ Ọlọ́run. Wọn ò fẹ́ gba ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Eléyìí yé wa pé irú Kírísítẹ́nì bẹ́ẹ̀ tàbí irú ẹni bẹ́ẹ̀ kò tí ì ní ẹ̀mí tútù. Ẹ̀mí tútù a máa sọ pé kí l'Olúwa wí, a sì ṣe ohun tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. Torí Jésù Kristi aláṣẹ ni. Kristi ò sì ní sọ ohun tó yàtọ̀ sí ohun tẹ̀mí mọ́ wí. Ẹ̀mí Ọlọ́run ò ní fi hàn ohun tó yàtọ̀ sí ohun tọ̀rọ̀ Ọlọ́run wí. Ọlọ́run ò sì ní sọ ohun tó yàtọ̀ sí Kristi sọ, torí pé Ọlọ́run ló rán Kristi níṣẹ́. Ẹ̀mí rẹ̀ ló sì ń gbé àgbékalẹ̀ ohun tí Kristi fẹ́ ká tún lóye rẹ̀, tá a sì ti kọ àkọsílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ọ̀rọ̀ Ọlọ́run ò kì í takora wọn. Ẹ̀mí Ọlọ́run ò kì í tako ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan kan náà ni wọ́n. Ẹ̀yin ni wà nílé. Ọlọ́run fẹ́ ká ní ìwà tútù láti gba ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́, ọ̀pọ̀lọpọ̀ ìtọ́ni láti gbé kalẹ̀ lórí ètò yìí. Èyí tí Ọlọ́run fẹ́ ká fi ọkàn tútù, ìwà tútù ká fi gbà á. Òtítọ́ dẹ̀ ni Paul sọ nínú ìwé Tímótì kìíní orí kìíní nígbà tá a kíyèsí ẹsẹ̀ 15. Ó ní òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Jésù Kristi wá sínú ayé yìí láti wá gba ẹlẹ́ṣẹ̀ là, ní èyí tí mo jẹ́ àgbà. 1 Timothy chapter 1 verse 15. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi wá sínú ayé láti wá gba ẹlẹ́ṣẹ̀ là, ní èyí tí mo jẹ́ àgbà. Ìwà tútù a máa jẹ́ ká gba ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ìwà tútù kò ní jẹ́ ká kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, kò ní jẹ́ ká fẹ̀mí ìgbéraga ká fi kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. Ẹni tó bá níwà tútù gan-an, a ò lè rí àpẹẹrẹ ìgbéraga nínú rẹ̀. Ìwà pẹ̀lẹ́ nínú gbogbo ni yóò máa bú jáde. Tọ́lọ́run sì ń bèèrè lọ́wọ́ wa ni. Ọlọ́run fẹ́ ká gbé ìgbé ayé àlàáfíà, ká gbé ìgbé ayé inú dídùn. Tá a bá gbé ìgbé ayé ẹni tó jẹ́ ẹni tó sèso ẹ̀mí, inú wa yóò máa dùn, ọkàn wa yóò máa balẹ̀ pé a ní Ọlọ́run. Ọlọ́run sì ń bèèrè àwọn nǹkan wọ̀nyí ní lọ́wọ́ wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ká wo ìkóra ẹni ní ìjánu. Ìkóra ẹni ní ìjánu ní nǹkan ṣe pẹ̀lú ká jẹ́ ẹni tó fẹ́ séra ẹni nínú ọ̀rọ̀, nínú ìwà àti nínú ìṣe. Ẹni tó ní ìséra ẹni nínú ọ̀rọ̀, nínú ìwà, nínú ìṣe, nínú oúnjẹ pàápàá. Èèyàn gbọ́dọ̀ ní ìkóra ẹni ní ìjánu. Olóyìnbó sọ pé temperance. Ó ní nǹkan ṣe pẹ̀lú kéèyàn ní ìséra ẹni, self-restraint, kúrò nínú àwọn nǹkan wọn ni tí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Tá a bá sọ̀rọ̀ nípa ìkóra ẹni ní ìjánu, kí ni ìwé òwe, kí ni Bíbélì kọ́ wa? Ìwé òwe, nígbà tá a kíyèsí orí 25, ká wo ẹsẹ̀ 28, Proverbs 25 verse 28, ká gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Ẹgbọ́n tó wí o. Ó ní ẹni tí kò lè ṣàkóso ara rẹ̀, ó dàbí ìlú
tí a wó lulẹ̀ tí kò sì ní odi. Ẹni tí ò bá ti lè ṣàkóso ara rẹ̀, olóyìnbó á sọ pé rule over his own spirit. Ó ní nǹkan ṣe pẹ̀lú ẹni tí ò bá ní ìkóra ẹni ní ìjánu, tó bá ní ìfàsẹ́yìn nínú kéèyàn ó sọ̀rọ̀ tàbí kéèyàn ó hùwà tàbí nínú ìṣe. A sọ fún wa nínú ìwé Òwe yìí pé irú ẹni bẹ́ẹ̀ dàbí ìlú tí ó wó lulẹ̀ tí kò sì ní odi. Ìdí tá a sì fi ń mọ odi yí ìlú ká, òun ni kí ọ̀tá kó má bàa wọnú ìlú láláìpè, unannounced. So bí ènìyàn bá wà tí kò ní ìkóra ẹni ní ìjánu, tí kò lè sẹ́ra ẹni ìsẹ́ra ẹni láti fèsì, láti bínú àti láti ṣe ohun gbogbo, a sọ pé irú ẹni bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó nínú èso tẹ̀mí tí ó yẹ kí Kírísítẹ́nì olóòótọ́ tó yẹ kó ní nínú gbogbo. So ìwé Òwe ti fẹsẹ̀ wa múlẹ̀ pé ẹni tí kò lè ṣe àkóso ara rẹ̀, nǹkan kékeré ìbínú ti dé, kò ní àkóso, kò ní pé kí n má bínú. Ọmọ Ọlọ́run ò gbọdọ̀ bínú, tàbí tíyàn bá bínú kó bínú pẹ̀lú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì sọ fún wa níyìí pé ó dàbí ìlú tí a wó lulẹ̀ tí kò sì ní odi. A gbọ́dọ̀ gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run tàbí Kírísítẹ́nì tàbí ẹni fẹ́ láti mọ Ọlọ́run láti ní ẹ̀mí ìkóra ẹni ní ìjánu nínú ohun gbogbo. Ẹ tún wo ohun tí ìwé Òwe Proverbs 16 verse 32, ẹ tún wo ohun tí ó kọ́ wa. Ó ní ẹni tí ó lọ́ra láti bínú ó sàn ju alágbára lọ, ẹni tí ó sì ṣe àkóso ẹ̀mí rẹ̀ ó ju ẹni tí ó ṣẹ́gun ìlú lọ. Ẹ wo àwọn ìwé Òwe méjèèjì. Ó ní ẹni tí ó lọ́ra láti bínú ó sàn ju alágbára lọ, ẹni tí ó sì ṣe àkóso ẹ̀mí rẹ̀ ó ju ẹni tí ó ṣẹ́gun ìlú. Ìwé Òwe méjì yìí ó ṣe pàtàkì fún wa láti mọ̀ nípa ìkóra ẹni ní ìjánu. Ìwé Òwe orí 25 Proverbs 25 verse 28 àti ìwé Òwe Proverbs 16 verse 32, ìwé Òwe orí 16 ẹsẹ̀ 22. Àwọn ìwé Òwe méjì yìí ẹsẹ̀ Ọlọ́run ń kọ́ wa nípa pé a gbọ́dọ̀ jẹ́ alákòóso lórí ẹ̀mí wa, a gbọ́dọ̀ ní ìkóra ẹni ní ìjánu. Èso tẹ̀mí ni a gbọ́dọ̀ ní wọn gẹ́gẹ́ bí ènìyàn. Kí ni àwọn ibi tá a ti lo ìkóra ẹni ní ìjánu? Ibi àkọ́kọ́ òun ni gbígba ẹ̀san. Kí ni Ọlọ́run kọ́ wa bí ènìyàn bá ṣẹ̀ wá lẹ́ṣẹ̀ tí kò tẹ́ wa lọ́rùn? Kí ni Ọlọ́run ní a kò gbọdọ̀ ṣe? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ń tó wù wọ́n ó ní wọ́n ń ṣe. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ, ìwé Róòmù orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17, Romans 12 verse 17, ó ní má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni. Ẹ máa pèsè ohun tí ó tọ́ níwájú gbogbo ènìyàn. Bí ó tilẹ̀ ṣe, bí ó ti wà ní ipa tiyín, ẹ máa wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Olùfẹ́, ẹ má ṣe gbẹ̀san ara yín. Báwo lèèyàn ṣe ń lo ẹ̀mí ìkóra ẹni ní ìjánu? Ní gbígba ẹ̀san padà bí ènìyàn bá ṣe búburú sí wa. Ọlọ́run sọ pé a gbọ́dọ̀ ní ìkóra ẹni ní ìjánu, restraint, self restraint, láti ṣe tiwa padà. Torí pé Ọlọ́run ti sọ fún wa pé a kò gbọ́dọ̀ fi búburú san búburú fún ẹnikẹ́ni, a kò gbọ́dọ̀ gba ẹ̀san, ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú. Nítorí Ọlọ́run sọ nìyí, nítorí a ti kọ pé Olúwa wípé tèmi ni ẹ̀san, èmi yóò gba ẹ̀san. A ò gbọ́dọ̀ gbẹ̀san. Ẹ̀mí ìkóra ní ìjánu ò ní gbẹ̀san. Ẹ bá ní ẹ̀mí Ọlọ́run nínú rẹ̀, kò ní gbẹ̀san ìwà búburú tí a ṣe sí. Nítorí Ọlọ́run kọ́ wa nìyí. Ọ̀rọ̀ Ọlọ́run sì kọ́ wa pé a kò gbọ́dọ̀ gba ẹ̀san. Tá bá sọ pé kéèyàn gba ẹ̀san, kí ló túmọ̀ sí? Mo fẹ́ ká kíyèsí ìwé Pétérù kínní. Kí a wò láti ẹsẹ̀ 9
ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Tá bá ń sọ pé a kò gbọdọ̀ gbẹ̀san, kí ni Bíbélì sọ? Ṣé tí a bá pààyàn nìkan lè ń gbẹ̀san ni? Rárá o. Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ìwé Pétérù kìíní orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 9. Ó ní ẹ má ṣe fi búburú san búburú. Àkọ́kọ́ nìyẹn. Tàbí fi èébú san èébú. Bí ènìyàn bá sọ̀rọ̀ èébú sí wa gẹ́gẹ́ bí òfin àti àṣẹ Ọlọ́run, a gbọ́dọ̀ sọ pé yóò dára fún yín, God bless you. Nítorí Bíbélì kọ́ wa nìyí. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ẹ máa súre. Nítorí èyí ni a pè yín sí, kí ẹ̀yin kí ó lè jogún ìbùkún tọ́rọ̀ Ọlọ́run sọ. Tá bá sọ pé gbígba ẹ̀san tó túmọ̀ sí ni a kò gbọ́dọ̀ fi èébú san èébú. A kò gbọ́dọ̀ fi búburú san búburú. Ẹ̀san tá à ń pè ní ẹ̀san nìyí. A kò gbọ́dọ̀ fi búburú san búburú. A kò gbọ́dọ̀ fi èébú san èébú. Kàkà bẹ́ẹ̀ kí a máa súre. Nítorí tí Ọlọ́run pè yín sí ni kí ẹ lè jogún ìbùkún. Pétérù kìíní orí 3 ẹsẹ̀ 9 ló kọ́ wa bẹ́ẹ̀. So a kò gbọ́dọ̀ gbẹ̀san. Bí ènìyàn bá bú wa, a kò gbọ́dọ̀ gbẹ̀san. Bí ènìyàn bá ṣèkà sí wa, a kò gbọ́dọ̀ gbẹ̀san. Ìyẹn fi hàn pé ẹ̀mí Ọlọ́run, èso ẹ̀mí, ó ti jẹyọ nínú wa. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì, bí ènìyàn bá ní ẹ̀mí ìkóra ẹni ní ìjánu, á ní ẹ̀mí ìdáríjì. A mọ̀ bí a ti ń dáríjì ni bí ènìyàn bá ṣẹ̀. Ẹ̀gbọ́n tí ìwé Kólósè orí 3 ẹ̀gbọ́n tó kọ́ wa ni. Kólósè orí 3 ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ mímọ́ Olúwa ohun tó kọ́ wa. Kólósè orí 3 ẹ wo ohun tó sọ ní ẹsẹ̀ 13. Kólósè orí 3 ẹsẹ̀ 13. Ó ní ẹ máa fara dà á fún ara yín, ẹ sì máa dáríjì ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan. Bí Kristi ti dáríjì yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó máa ṣe pẹ̀lú. Àti rí níbí. Àgbọ́dọ̀ ẹnikẹ́ni tí ó bá lẹ́mí ìkóra ẹni ní ìjánu, a kò ní tètè máa kò tiẹ̀ ní gbẹ̀san rárá. Bí ènìyàn bá ṣẹ̀, a ní ẹ̀mí, á dàbí Kristi nígbà tá a kan Kristi mọ́ àgbélébùú. Ó ní bàbá dáríjì wọ́n nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Nígbà tá a mú Sífánù tá a fẹ́ sọ ní òkúta pa, Sífánù gbàdúrà ní bàbá ẹ má ṣe kà á sí ẹ̀ṣẹ̀ sí wọn ní ọrùn. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá ní ẹ̀mí Ọlọ́run lọ́pọ̀ nínú wa, a ó lè kóra ẹnu wa ní ìjánu, self restraint. A ò ní máa yára fèébú fún èébú, a ní a máa san búburú fún búburú. Bí ènìyàn bá ṣẹ̀ wá, a ó ní ẹ̀mí ìdáríjì. Àwọn àmì pé a ní ìkóra ẹni ní ìjánu nìyí. Ìkẹta, a ò ní jẹ́ni tí ń yára sí oúnjẹ. Ẹlòmíràn gba Ọlọ́run gbọ́ nítorí oúnjẹ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ìwé Róòmù orí 14 ẹsẹ̀ 17 fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ó ní ìjọba Ọlọ́run kì í ṣe nípa jíjẹ tàbí nípa mímu. Kọ́ríńtì kìíní orí 6 ẹsẹ̀ 13 ó ní inú fún oúnjẹ fún inú, àwọn méjì yóò ṣègbé lọ́jọ́ kan. So bí ènìyàn bá jẹ́ tó ń kóra rẹ̀ ní ìjánu, ó ní nǹkan ṣe pẹ̀lú ìkóra ẹni ní ìjánu nípa ti oúnjẹ. Kó sì jẹ́ ẹni pẹ̀lẹ́. Olóyìnbó sọ pé practice calmness. Ọlọ́run béèrè nǹkan wọ̀nyí lọ́wọ́ wa. Àwọn èso tẹ̀mí nìyí tí a gbọ́dọ̀ làkàkà, tí a gbọ́dọ̀ rí pé ó gbọ́dọ̀ pọ̀ nínú wa. Ẹgbọ́n tí ìwé Jeremáyà orí 9, Jeremáyà orí 9, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa níbẹ̀. Jeremáyà orí 9, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa níbẹ̀. Jeremáyà orí 9, ká wo tọ́rọ̀ Ọlọ́run kọ́ wa láti ẹsẹ̀ 23 23 and 24 kí Ọlọ́run sọ. Ó ní báyìí ni Olúwa wí, kí ọlọ́gbọ́n kí ó má ṣògo nínú ọgbọ́n rẹ̀, bẹ́ẹ̀ ni kí alágbára kí ó má ṣògo nínú agbára rẹ̀, kí ọlọ́rọ̀ kí ó má ṣògo nínú ọrọ̀ rẹ̀, ṣùgbọ́n kí ẹnikẹ́ni tí yóò bá máa ṣògo kí ó máa ṣògo kí ó sì máa ṣe nínú èyí pé òun ní òye, òun sì ní ìmọ̀ pé èmi ni Olúwa tí ń ṣe àánú àti ìdájọ́ àti òdodo ní ayé. Nítorí inú mi dùn nínú ohun wọ̀nyí ni Olúwa wí.
ọ̀rọ̀ Ọlọ́run ti láyé wa. Ọlọ́run fẹ́ ká dó nínú ìmọ̀. Tá bá tilẹ̀ máa ṣògo, a gbọ́dọ̀ ṣògo nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ẹ̀mí Ọlọ́run. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Bí a ti ń làkàkà láti ṣèfẹ́ rẹ̀, Olúwa ó sì tọ́ ìmọ́lẹ̀ rẹ̀ yí wa ká. Yóò sì ràn wá lọ́wọ́ láti ṣe ohun tí yóò wù ú tó wu Ọlọ́run ẹlẹ́dàá wa. Tẹ́ ẹ bá ní ẹ̀bẹ̀ àdúrà tàbí ẹ ní ìbéèrè kí ìbéèrè láti béèrè, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. A ó tún nọ́mbà náà pè fún wa: 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláyé Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi náà, Olúwa tó olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.